lórí péèjì ọba àrọ ọ̀fọ̀ ilé ẹjọ́ ti dá kéèsì Jamiu nù AIG ti ní pé kí wọ́n lọ dá kéèsì nù kìnìkan àkọ́kọ́ ń bẹ̀ ni pé àwọn èèyàn wá ń pè mí àkọ́kọ́ ń bẹ̀ ni pé jẹ́ kí n gbé kinní yẹn wá ná orí péèjì Saheed Shittu láti rí o orí péèjì ẹ̀ òun lélẹ̀ bàbá wò ó ń bọ̀ o ẹ̀ rí i pé orí Save Your Soul ló wà àkọ́kọ́ náà kinní ṣẹ́ni kinní ń bọ̀ o ẹ̀ rí i pé orí Save Your Soul ló wà òun lélẹ̀ ẹ̀jẹ̀ ń pilẹ̀ ẹ̀ máa wò ó ẹ̀ rí i pé orí Save Your Soul ló wà òun lélẹ̀ òun la screen record yẹn tẹ bá wò àkọ́kọ́ náà ihun tó gbé jáde yìí ihun tó gbé sórí social media yìí content of court ni láti pé kó gbé property court sórí social media ó wà against the law ṣùgbọ́n mo padà wá rí wípé ọmọkọ́mọ náà ni wọ́n máa ń ránṣẹ́ dé tòrútòrú tẹ bá lọ wo nǹkan tó wà lórí péèjì Saheed yìí lórí Save Your Soul tó post ní ìjẹta today is on the 21st ó post ẹ̀ lọ́n di 18 àbí 19 kan ló post ẹ̀ òun lélẹ̀ content of court ni irú nǹkan báyìí TCC ni certified true copy court ni ló post case tó ti wà on court òun ló lọ post tẹ bá lọ wo nǹkan tó post yìí ẹ̀ rí wípé Yusufu òun ò póòsì ẹ̀ torí péèjì tiẹ̀ wọ́n ti rí pé òun gọ̀ wọ́n ṣe ní kóun bá wọn póòsì ẹ̀ torí péèjì wọn ṣùgbọ́n kíní kan mo wá fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ yìí ni wípé tẹ́bá rẹ̀ kan tó wọ́n póòsì yìí àkọ́kọ́ bẹ̀ ni pé ohun tó ń sọ pé AIG ti ní kọ́ lọ dẹjọ́ nù irọ́ ni o AIG kan ò ní kọ́ lọ dẹjọ́ nù o ẹ bá mi tẹ love like and share AIG ò ní kọ́ lọ dẹjọ́ nù o ṣé ti ní ihun tí ẹ rí ẹ lọ wo déètì tó wà lórí ẹ jẹ́ kí n gbé déètì yẹn wá ẹ bá lọ wo déètì tó wà lórí ẹ ẹ rí wípé December ni mo ń bọ̀ ò fẹ́ gbé wá ẹ pé December lẹ máa rí lórí ẹ òun gbà 12 òun lélẹ̀ December 12 2023 òun ni wọ́n déètì ẹ ní December 12 2023 so that ilé ẹjọ́ receive ẹ ní December 14 ilé ẹjọ́ receive ẹ ní December 14 2023 so that ṣé ní kíní tí wọ́n ṣe yìí òun ló fi Mr. Shajambere lọ́kàn balẹ̀ ní gbogbo last year December tó fi ń lérí wípé on the 25 of January wọ́n máa dẹjọ́ yẹn nù ihun tó fi lọ́kàn balẹ̀ nìyẹn tó ní wọ́n ti tẹ bọ́tìnì yẹn dọ́dọ̀ AIG débi pé ihun tí AIG sọ yẹn wọ́n bí pé tó bá dẹ̀ 25 January ẹ má gbà December 23 lélẹ́yìí ẹ lọ́wọ́ déètì ẹ December 23 òun ni AIG ni wọ́n lọ ní AIG send letter sí kóòtù torí pé ń gbà yẹn àwọn ọlọ́pàá ni prosecutor kéèsì Jamiu ọlọ́pàá ni prosecutor kéèsì Jamiu so that ọlọ́pàá dẹ̀ wà lábẹ́ AIG so that AIG àwọn ọlọ́mọ tí wọ́n lọ tẹ bọ́tì lọ́dọ̀ AIG èmi ò sọ pé wọ́n fún AIG lówó but AIG wá ní kó lọ withdraw case but before that àwọn Jamiu wá tẹ bọ́tì Jamiu wá ti lọ gba kinní yẹn wípé àwọn ò fẹ́ kí ọlọ́pàá bá wọn dá sí kéèsì yẹn mọ́ ṣé ti ní bá ṣe ń yọ sólà ń yọ gbọ́ ọjọ́ ọjọ́ kìíní wọlé tí wọ́n gbé wọlé sí court ọjọ́ yẹn gangan ọjọ́ kejì síjọ́ kẹta làwa ti mọ ohun tó ń ṣẹlẹ̀ fiat padà fún yín Jamiu wá ti lọ gba fiat tó yín so that fiat yẹn mí ni wípé ọlọ́pàá yọwọ́ kúrò nínú kéèsì òun kí ọlọ́pàá kó má bá wọn dá kéèsì àwọn pé lọ́ọ̀yà àwọn ló fẹ́ máa ṣe kéèsì àwọn fún ara àwọn so fiat yẹn àwọn ò mọ̀ wípé a ti gba Jamiu tó lọ gba fiat wọ́n bí pé tó bá di on the 25th of January
máa ṣe mọ́jú pé ó máa withdraw kí ó máa dá kéèsì yẹn nù ni. ṣùgbọ́n the more dọ́lọ́gbà fiat tí fiat bá ti dé ó túmọ̀ sí pé ẹni tó ní kéèsì kò ní ọlọ́pàá ò nínú kéèsì yẹn mọ́. so fiat yẹn ní Isat Jamiu wá lọ gbà ní January 25th. I was in Nigeria then. Ní wọ́n wá lọ kóòtù ọjọ́ yẹn ni adájọ́ wa ń béèrè lọ́wọ́ àwọn ọlọ́pàá ìgbà tí wọ́n tẹ́ńdà fiat fún adájọ́ pé àwọn ti gba kéèsì àwọn kúrò níwájú ọlọ́pàá o. Àwọn ti gbélé àwọn ọlọ́pàá, àwọn ti gbélé àwọn lọ́yà lọ́wọ́ òye àwọn ọ̀pá. Àwọn ti gbélé àwọn ọ̀pá lọ́wọ́ o. Àwọn ọ̀pá ló máa bá wọn ṣe kéèsì àwọn lọ o. Adájọ́ wa ń béèrè lọ́wọ́ prosecutor tó wá lọ́dọ̀ àwọn ọlọ́pàá pé ṣé lóòótọ́ ni fiat ti dé? Ó lóòótọ́ ni. 2024 jáde sọ́dún 2024 Isat Jamiu ṣeun ni adájọ́ wa ń béèrè lọ́wọ́ ọlọ́pàá wípé ṣé ó ti wà àwúrẹ́ nípa fiat ó lóun ṣẹ̀ṣẹ̀ rí ni. Adájọ́ wa ń béèrè lọ́wọ́ ọlọ́pàá wípé ṣé ọjọ́ wo ni wọ́n tún máa padà wá? Ọlọ́pàá ní pé àwọn ò wá mọ́. IPO prosecutor ní pé kò kan àwọn mọ́ so that ihun tó lọ gbé jáde yìí wọ́n kàn fẹ́ fi múnú àwọn gànámù wọn dùn ní o. Kò sí tó kan ọlọ́pàá mọ́ nínú kéèsì yìí o. On the 25th of January 2024 tí wọ́n lọ kóòtù fiat ti bẹ̀rẹ̀ iṣẹ́ làwọn ọ̀pá ti kọ́ mi fúlì sínú àwọn ògúngbè ti kọ́ mi sínú kéèsì yìí. ṣé wàá rí wèrè Ṣèkíyù yìí ó wá sọ ọ̀rọ̀ kan mò ń bọ̀ òun fẹ́ pílẹ̀ ọ̀rọ̀ yẹn. Ó ní pé ọjọ́ tí wọ́n sọ pé wọ́n ti gba bench warrant lórí àwọn agùnmánìyé àǹkó wèrè wá fò bọ́ta ó ní kí wọ́n gbé bench warrant yẹn bọ́ta irọ́ ni ó ń búwà ẹ máa gbọ́dọ̀ búwà láì bíbá pé wọ́n ní bench warrant o. Ẹ wá lọ wo nǹkan tó gbé jáde yìí. Ẹ rí i pé nínú ẹ̀ ẹ bá nǹkan tó gbé jáde ẹ rí i pé agùnmánìyé ló kọ́ bọ́tà agùnmánìyé tó kọ́ kò gbé sórí péèjì tiẹ̀ tó mọ̀ òun mọ̀ òfin ṣùgbọ́n mọ̀ pé ọ̀dẹ̀ lélẹ̀ ọ̀dẹ̀ ní Ṣèkíyù yẹn ò mọ̀ òfin òun yẹn gàn. But content of court tó gbé jáde yìí wàá tún rojọ́ that's another case fún ẹ plus case nìyẹn. Ẹgbẹ́ ní péèjì ẹ̀ lèmi ti gbé o òun lórí save your soul lèmi ti gbé orí save your soul lèmi ti gbé lẹ́ẹ̀kí mọ̀mọ́ gbé save your soul síbẹ̀ so that ẹ bá lọ́wọ́ nǹkan tó gbé jáde yìí ẹ rí i pé ó wà nú ẹ̀ wípé wọ́n ti issue bench warrant fún Yusuf àti àwọn tó kù. Bẹ́ẹ̀ yà gbé wọn kan síbẹ̀ pé wọ́n lóyìnbó kan pé bench warrant yẹn o bóyá wọ́n sọ pé adájọ́ sọ wípé wọ́n ní adájọ́ sọ pé bench warrant yẹn o bóyá wọ́n fọ́ọ̀sì òun kọ́ ni o bóyá òun mọ̀ọ́mọ̀ kọ́ ni o bóyá wọ́n fi gan bọ̀ òun lójú ni o àwọn ni wọ́n rojọ́ àwọn náà sọ bẹ́ẹ̀ o. Àwọn náà sọ bẹ́ẹ̀ pé adájọ́ sọ wípé bench warrant yẹn o bóyá wọ́n bọ̀ òun lójú kọ́ ni o bóyá òun mọ̀ọ́mọ̀ kọ́ ni o àti àgbàdà pé wọ́n ti wá kọ́. Wèrè ilé ìsọ̀ ń jọkọ̀ tó ń gún aláìpẹ́ ẹ máa gbọ́ lẹ́nu wèrè yìí o ẹ máa gbọ́ lẹ́nu wèrè yìí o ẹ gbọ́ o ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ lẹ́nu wèrè o. Ẹ̀yin brothers wa sisters wa ẹ sọ fún àwọn tó láwọn gba bench warrant lórí Bala Yusuf ni wọ́n sọ àti àwọn tí wọ́n lọ gba bench warrant lórí wọn papọ̀ àwọn mẹ́fẹ̀ẹ̀fà yẹn ẹni tó bá kọ́kọ́ post bench warrant yẹn fún ọmọ yìí public wà láìwọ̀n tó bẹ́ẹ̀ wọ́n tó bẹ́ẹ̀ láti post ẹni bench warrant kọ̀ọ̀kan nítorí pé irú. Ṣé ń gbọ́ ó ní wọn ò tó bẹ́ẹ̀ post bench warrant ẹni pé mi àmọ́ sọ anybody ní díẹ̀ lò. Ṣé báwọn náà lẹ padà lọ gba certificate copy ẹ lọ gba TCC yìí ṣé gbàtà ẹdẹ rẹ ṣé ẹ padà kọ́ ọ fún wọn bench warrant ṣé báwọn lẹ wọ́n wà nínú kọ́sẹ̀ gbé jáde yìí ṣé wọ́n wà nínú kọ́sẹ̀ gbé jáde pé wọ́n ti fún wọn bench warrant ẹ gbọ́ lẹ́nu wèrè yẹn tó máa gbọ́ lẹ́nu wèrè yìí ẹ máa gbọ́. Ẹ máa gbọ́. Aláwọ̀ tó bẹ́ẹ̀ wọ́n tó bẹ́ẹ̀ láti post ẹni bench warrant kọ̀ọ̀kan nítorí pé irọ́ náà pa. Wà láìta láì fún wọn bí láì irọ́ náà pa. Ẹ túbọ̀ wèrè dẹ̀ ń pe wà láìta láì. Tó bá yá lọ́wọ́ gbọ́ owó parọ́ owó gbọ́ wà láì lórí irọ́
ẹ máa gbọ́ pé máa búra dáadáa, ẹ máa gbọ́ wèrè. Bóyá ẹ máa gbọ́. Wà láìta láì, ẹ gbọ́dọ̀ ṣe wà láìta láì. Ṣé máa ṣe wà láì lórí irọ́? Wèrè dẹ̀ ń pe wà láìta láì. Adé tó bá yá náà òun pe owó parọ́, òun pe wà láì lórí irọ́. Ẹ máa gbọ́ pé máa búra dáadáa, ẹ máa gbọ́ wèrè. Bóyá ẹ máa gbọ́. Wà láìta láì, ẹ gbọ́dọ̀ ṣe wà láìta láì. Ṣé máa ṣe wà láì lórí irọ́? Àbí kó pósìtì ẹ̀ kárí. Ẹ túbọ̀, ó ní sóhun ṣe wà láì lórí irọ́ nísìnyí tí wọ́n á rí pé bench warrant wà lórí Yusuf náà. Bóyá bọ́ta pẹ̀lú ojúkan àbọ̀ ẹ tójúkan yẹn pàjẹ́ tó ń dijú yẹn pẹ̀lú ojúkan àbọ̀ yẹn ó yá bọ́ta. Tí mo ní bí wà láì pé wọn ò ní bench warrant, ó lè padà rí lónìí pẹ̀lú pé bench warrant pé adájọ́ sọ pé òun ò mọ̀ọ́mọ̀ kan bench warrant o, bóyá wọ́n fọ́ọ̀sì òun ní o, bóyá òun ò mọ̀ọ́mọ̀ ní o, bóyá wọ́n fi nǹkan di òun lójú ní èmi kò mọ̀ tún méyìnbó tẹ́ ẹ kọ́. Mo já gbọ́ pé wọ́n kọ síbẹ̀ pé adájọ́ sọ pé bench warrant yẹn o, òun ò mọ̀ọ́mọ̀ kọ́, wọ́n fọ́ọ̀sì òun kọ́ ni, òun ti gbàgbé, òun ti sùn, òun ẹ bá mi tẹ love like and share, ẹ jẹ́ bá mi tẹ. Ẹ wá gbọ́. Wà láìta láì wọ̀ tó bẹ́ẹ̀. Ẹ̀jẹ̀ ń parọ́ fún ti owó ọ̀dù. Ẹ ti gba bench warrant o, ẹ ti gba bench warrant lórí Bala Yusuf o, ẹ ti gbà lórí oníyàwó mẹ́ta o, ẹ ti gbà lórí Captain Alubarika bí ni ẹ̀jẹ̀ Alubarika. Àwọn Alubarika, bàbá Alubarika kí ni ẹ̀jẹ̀. Ẹ ti gba bench warrant lórí Gideon o, ẹ gbà lórí Opta o, ẹ gbà lórí Kiripo. Wà láì wọ̀ tó bẹ́ẹ̀ lọ́nà pa. Gbogbo ẹnu mo fi sọ ìyẹn nínú Nàìjíríà gbogbo wọ̀nyí. Wọ́n níyàwó rẹ̀ ọ́pọ̀sì nítorí pé wọ́n ló wà lóhùn ìtọ́kẹ́. Ọ̀tọ̀ ní tọ́pọ̀ sínú ìwé, ọ̀tọ̀ ní táwọn ń parọ́. Ṣé ń gbọ́? Gbogbo ojú ayé. Wọ́n dúdú. Kẹ́rì pé táwọn bá sọ fún pé àwọn pípọ̀ ìwà láì ń pa irọ́ fún yín ni. Nísìnyí, ẹ lọ gbé kínní tí ọlọ́pàá ti kọ láti láàsì ẹ̀. Ẹ lọ gbé wá sórí kínní. Ẹ wá kọ́ pé ǹjẹ́ ẹ ti gbọ́ wípé AIG ti ní kí wọ́n lọ dẹjọ́ nù. Ṣé AIG ló ní kéèsì ni? Ṣé ẹ̀mọ̀ tí wọ́n fi áàtì ni? Ẹ̀mọ̀ tí wọ́n fi áàtì náà. Bẹ́ẹ̀ni tó lẹ́jọ́ bá ti gba fìyàtì lórí kéèsì ẹ̀. Ẹ mọ̀ pé wọ́n bá ló kan ọlọ́pàá mọ́ náà. Bẹ́ẹ̀ni tó lẹ́jọ́ bá ti gba fìyàtì lórí kéèsì ẹ̀ wọ́n bá ló kan ọlọ́pàá mọ́. Kò tiẹ̀ kan ọlọ́pàá mọ́ rárá. Kò kan ọlọ́pàá mọ́ rárá. Kéèsì ti kó lọ́wọ́ ọlọ́pàá fáínálì. Láti láàsì ẹ̀ idán tẹ́tí bù láti láàsì ẹ̀ tó fi Yusuf lọ́kàn balẹ̀ gangan lélẹ̀. Ìhun tó fi Yusuf lọ́kàn balẹ̀ gangan tó fi ń lérí wípé kéèsì yẹn wọ́n máa dánú lọ 25 ni. Ìhun tó fi lọ́kàn balẹ̀ lélẹ̀. Ẹ jẹ́ wá fídíò yẹn jáde bẹ́ẹ̀ máa rí fídíò yẹn ibi tí Yusuf ti ń lérí gbà yẹn. Wọ́n ń bọ̀ o. Ẹni bá ní fídíò yẹn kó sẹ́ǹdì ẹ̀ sí mi. Ẹni bá ní fídíò tí Yusuf ti ń lérí gbà yẹn kó máa da kéèsì wọ́n máa dánú lọ́ọ̀dù 25 ẹ sẹ́ǹdì ẹ̀ sí mi. Ọ̀nà ẹ̀ jí mi báyìí. Ṣé wọ́n túmọ̀ sí wípé eléyìí gbogbo ẹ̀yin tẹ́ rí nǹkan tó wọ́n pòsì yẹn mẹ́kẹ́rù báyìí o. Èmi dẹ̀ sọ kinní kan. Ẹgbẹ́gbà tó lọ sí UK, èmi sọ pé mo ní kò sá lọ. Wàláì kò sá lọ. So that ó ti ní program tó fẹ́ lọ ṣe ní UK, ó dẹ̀ ti lọ UK, ó ti dé padà. Ọ̀gọ́dẹ́ mi sọ ni wípé tó bá rí wípé kò sí bench warrant lórí orúkọ ẹ̀ Yusufu. Ipe irọ́ ni, ẹ̀yin náà ti pé bench warrant wà ń bẹ̀. Bọ́n bá pé kò sí bench warrant lórí orúkọ ẹ̀, ní tẹ̀mí sọ pé ṣe pósítà. Ṣe pósítà pé ìjọ báyìí ó ní program ń bí báyìí. Kó gbogbo battalion police lọ síbẹ̀. Kó gbogbo battalion police lọ. So àwọn túmọ̀ sí wípé gbogbo ẹni tẹ́ ń pè mí tẹ́ ń béèrè pé ọkàn yóò balẹ̀. Ṣẹ́dẹ̀ rí pé wọ́n fúnyàn ní bench warrant wọn ò tí ì mú kíníkan yẹn. Ẹ̀ka fìyẹn lẹ̀. Ipò wọn fúnyàn bench warrant wọn ò mú kíníkan ẹ̀ka fìyẹn lẹ̀. Nídìí eléyìí ṣókí lọ́bẹ̀ oge. Gbogbo ilé tí wọ́n gbé jáde yìí ìwọ ló wà bẹ́ẹ̀ o. Láti last year ẹ lọ wo déètì yẹn o, last year December 12 ló wà lórí ẹ̀ 2023 ẹ lọ wo December 12 ni. Ẹ̀dẹ̀ má bàa pé lẹ́yìn ìgbà yẹn wọ́n ti lọ kóòtù lẹ́ẹ̀mejì. Àwọn ọ̀pá ti take over kéèsì yẹn. Sàlámù alaykum wa rahmatullahi wa barakatuh.
Ẹ̀rọ Alubarika di kíláàsì. ọkọ̀ fẹ́ ṣe one line. Ó yẹ ṣé díẹ̀. Ẹ ṣé díẹ̀. Ẹ ṣé díẹ̀ kí tó kò lórí ẹ̀. Ẹni jọ́ tí a gbọ́ pé wọ́n sẹ́ni pépà yẹn lọ sí court. Bẹ́ẹ̀ni. Ìgbà táwa sẹ́ǹdì èèyàn lọ́kọ̀ ọdún àgbà CTC yẹn wá for good 3 days àdìdẹ́rì gbà. Bàbá padà rí eventually ló lọ bá NAIG tó kó Mohammed Ali ló àtẹgbà Hausa ló àtẹgbà kí eléyìí tó dé tó wà presently. Ṣùgbọ́n gbá débẹ̀ wọ́n ní ọ̀gá kéèsì àti ìfàkẹ́ tó dé lọ́fẹ́ lọ withdraw yìí kẹ́ wọ́n ní withdraw kéèsì ló wà òwe àbá ẹ̀ kọ́ lọ pé dìde tọ́wọ́ sí pé ó sì lẹ́gàá náà kó bẹ́ẹ̀ sìn pé kọ́ lọ pè wá. Àwọn dúdú wọn ò rí pè wá ok. Létà ìfẹ́ wà lọ bá ó sì lẹ́gàá fúnra mi. Èmi lè lọ bá tẹ́lẹ̀ pé kó rìlíìsì fáìlì fún mi fáìlì tó rìlíìsì fún mi ọ̀tọ̀. Èyí tí o bèrè fún ọ̀tọ̀ kó lọ gba fíjítà lọ́wọ́ mi jọ́nà lọ́wọ́ tí mo rẹ́kọ̀dì ẹ̀ lọ́wọ́. Ẹ fi yẹn lẹ̀ ẹ fi appreciate yẹn máa appreciate ọlọ́pàá. Ok, sọ àlà. Appreciate. Máa lọ ní pé wà tí wọ́n á lọ bá wọ́n á fi pépà ẹ̀ hàn pé ọ̀gá sí wọ́n á fò wọ́n á ní àwọn àwùjọ ẹ̀ ni. Wọ́n lọ́wọ́ àìjọ ẹ̀ ni wọ́n ní kéèsì wọ́n lẹ́nu tó wà ní síìtì ẹ̀ tó wà yìí. Wọ́n ní kéèsì ló yẹ kó ní zóòlù yìí. Wọ́n ní kéèsì yìí ni wọ́n ló ṣe resign kó bíi tó lọ zóòlù míì. Wọ́n á fẹ́ tẹ̀wọ́lẹ̀ ó ní ọ̀tẹ̀ parí ọ̀tún tó máa ṣẹlẹ̀ ókè. Pápá lọ bá AIG. Àwọn olódò ẹ̀yàn lọ́kọ́ lọ pé wá ìjọ tí mo débẹ̀ bàbá pèdé. Wọ́n á gbé gbólóhùn kó èmi AIG àtòwò lájọ wà lọ́fíìsì kò sẹ́gbẹ̀ nílẹ̀ wọn. Wọ́n sọ pé ọ̀gá ẹ̀rọ tí ni pé rìtáàdì AIG kan tó ti kú. Àjọ wà ń bẹ́ẹ̀ njọ́ yẹn ní ti gbàgbé ni. Bàbá tó gba gold, èmi àgbà pé gba gold àjáde fún yín. Ẹ jáde fún àìgbálẹ̀. Mo rántí náà èmi àti bàbá tó gba gold àtẹ̀yìn lájọ wà ń bẹ̀. Ẹ̀jú wá jáde gbàgbọ́ wá pé ó ti lẹ́gà ẹ̀jẹ̀. Mo rántí. Wọ́n lọ pé wọ́n ti lẹ́gà pé wọ́n lọ́wọ́ gà pé ṣé kò rántí pé rìtáàdì AIG kan tó ti kú ni wọ́n gbé wá bá. Wọ́n lù kí ókè kéèsì yẹn ní ẹjọ́ tó ń gbọ́ òkè náà ṣe pé kí n má wọlé. Pé òun mọ̀ pé mo ní kéèsì ọ̀kì jẹ́ kọ́ lọ withdraw ẹ̀ wá náà. Má ti wá withdraw ẹ̀ dé kí n má wọlé wá wo tó wáyé kó o tó lè padà sí kóòtù ìdúkọ̀ rẹ́rìn-ín. Bẹ́ẹ̀ni. Bí wàá fi mọ́tò sí Fiat. Àwa tí mo mọ̀ gbà yẹn àti fúlẹ̀ fi Fiat gbà yẹn. àwọn ọkùnrin gbogbo wa ṣe ni. Ìgbà táwọn wá ní ẹ̀ máa lọ season 2 padà. Òun ló fi lọ kí tó sì lè gẹ̀ pé yes ìyá sọ pé àkémi kan ti gbà kọ́ lọ withdraw ẹ̀ wá. Bẹ́ẹ̀ni. Lọ́kọ̀ ẹ ṣe balẹ̀ lórí fídíò tó sọ́ńdà yẹn mo jẹ wá fídíò yẹn láti wá fídíò yẹn. Tó bá ti jẹ́ ìgbẹ́ni fún ọjọ́ kẹ́sì yẹn. Bẹ́ẹ̀ni. Ó kì í pè é ní ọjọ́ kan òdúrà. Ìyẹn náà ló tún bí kí ọmọ ẹ̀kú máa jó ijó tí ẹ jó náà kó fún ìfura náà. The first place. Ìbámu pé mo ní ìkan tí wọ́n ti lọ́dọ̀ ọkọ̀ nìyẹn o. So àìwárí ètò wọn gbé jáde ń sìn wọ́n kàn fi jà àwọn ẹ̀ láàpọ̀ náà ẹ̀fẹ̀ mo ní lọ́wọ́ dé fún abẹ́ náà. Bẹ́ẹ̀ni. Ìta ti dà àgbàlá dàrú torí gbà tí fún wa ní kóòtù tó tún ti lè gà wá. Ike ìmọ̀ ọkùnrin ní kóòtù ni. Ó bá dájọ́ ajá adájọ́ ajá. Àwọn ọ̀gá ẹ̀ ló gba kéèsì kò ń ṣèwọ àti àtìmílẹ́ẹ̀tì ìyá àtìjọ́nà lọ. Àgọ̀dákẹ́. Gbogbo ṣe ágì pẹ̀lú adájọ́ ẹ̀ ọmọ ìdúró ẹ̀ ní ọ̀rọ̀kọ ní adájọ́ ní à. Àwọn ní ìbí ló ń ṣe kí ni ò lè gbà ó ló máa gbà òun ní kó tó lè gbà adájọ́ rẹ̀ kó múdè kó ágìw pẹ̀lú wọn. Eventually mo kàn ní àwọn náà kúlẹ̀ àwọn àgbẹ̀ wò adájọ́ àti gbàgbé àti o. Adájọ́ ní à ọ̀gá òsì kékeré. Àwọn ní àkànnákọ̀ mi ké lọ màá ọ̀gá àti kí ló bá dé bó ṣe lọ nìyẹn. Nítorí kéèsì ẹ̀rí ìbéèrè ètò bóyá ti yẹn géèmù lásán. Géèmù ni. Ìwọ́n láti ìfọ́nà ẹ̀ náà ní àtìgbọ́. Géèmù ni. Àtìgbọ́ kò sọ ara àtìgbọ́ kò sọ ara. Ohun tó fi ń lépa wa náà nípa wa là ń járọ wọn. Ìwé lẹ́yìn sìn, àwọn tó fẹ́ gbowó lọ́wọ́ wọn ń sin lọ́ọ́ ti tàn pé ẹ má wọlé àwọn ṣì ní kéèsì àṣírí tó ti tú báyìí. Bẹ́ẹ̀ni géèmù ni. Àṣírí ti tú báyìí so that Ìsáàsù Jamiu lórí tèmi jákàn mọ̀ ní pé wàyí náà Júdà náà làwọn múlẹ̀ gàlíbù. Tọ́lọ́run ló máa borí ọ̀tá lè máa parọ́ tọ́lọ́run ló máa borí so that nísìn wọ́n ti wá rí sìn pé bench warrant wà lórúkọ wọn mo rí ìbò kan tí wọ́n lò níbi bench warrant yẹn ìbò náà lò náà. Àwọn ní
yẹn náà. Ó jẹ́ sọ́pà tó fọ́ ìṣẹ́ pé English yẹn. Wọ́n ní adájọ́ náà wà reluctant pé òun ò mọ̀ọ́mọ̀ kọ́ àbójú wọn ti gbòun lóṣù. Irọ́ náà ń pa. Irọ́ ni. Wọ́n náà rẹ̀ jí pé orí ìwọ ni ẹ̀kọ́ wá ṣàlàyé á sọ tó ti gbogbo tó kù. Èmi náà mo ní báwọn gbé jáde orí péèjì Saheed lèmi ti rí o, Saheed tútù ló pòsì ẹ o. Mo dẹ̀ pé ìwọ́n tó pòsì yẹn ó dàbí call content mo kọ́ tó pòsì yẹn náà. Ọlọ́run wà pẹ̀lú wa o, bó bá ṣe jẹ́ ẹjẹ́ máa retí bí wọ́n máa ṣe pósítà fún àbẹ̀ ṣe program a máa retí gbogbo yòókù kò sí wàhálà. Wọ́n náà adájọ́ náà wọ́n mọ̀ kọ́ bench warrant yẹn lé wọn lórí pé bóyá òun wà ṣe kinní kan ó jà sọ òyìnbó yẹn tóbi díẹ̀ báyìí ó wà reluctant. Wọ́n náà adájọ́ náà wọ́n mọ̀ kọ́ bench warrant yẹn lé wọn lórí pé bóyá òun wà ṣe kinní kan ó jà sọ òyìnbó yẹn tóbi díẹ̀ báyìí ó wà reluctant. Wọ́n náà adájọ́ náà wọ́n mọ̀ kọ́ bench warrant yẹn lé wọn lórí pé bóyá òun wà ṣe kinní kan ó jà sọ òyìnbó yẹn tóbi díẹ̀ báyìí ó wà reluctant.